Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Ẹ̀jẹ̀ adúpẹ́ torí ọpẹ́ yẹmí aya Ọláìtàn òkú ọdún òní o ọmọ ìsíkáyé wàá sọ̀pọ̀ ọdún láyé. Óyá ẹ̀jẹ̀ adúpẹ́ torí ọpẹ́ yẹmí aya Ọláìtàn òkú ọdún òní o ọmọ ìsíkáyé wàá sọ̀pọ̀ ọdún láyé. Ó yẹ ẹjẹ́ ṣe ló ní pápá kó mọ́jọ tara oko torí àrọ́jọ́ músolókun ó jàre. Ó yẹ ẹjẹ́ gbé bọ́dì kárẹ́lé ọlọ́jọ́ yìí ká wá lọ máa gbé tọ́kì sórí àmàlà. Ọpẹ́yẹmí Roslyn ìwọ lọ lọ́jọ́ ìbí òkú ọdún o. Obìnrin rẹ láwùjọ àwọn ènìyàn eré orí lẹ́gẹ́lẹ́gẹ́ náà ló dúró dédé onínú rẹ alálùbáríkà ẹ̀dá ènìyàn. Ìwà ire rẹ ló mú kírú wọn ó máa pọ́n ọ lé. Lónìí ọjọ́ ìbí rẹ̀ ayé ọ sí akíyọkíyọ ìsíkáyé Ọlátúnbọ̀sún Àjàyí Ògìdì Olú àbúrò rẹ̀ ló ní máa kíyọ òun ló ní kéwì fún ọ ó ní dúpẹ́ orí ọjọ́ gbogbo ìgbà gbogbo àti tí gbogbo àsìkò ó wí pé ó ṣe ó ní ó ṣe òun ó sì kó àtìlẹ́yìn ìgbà gbogbo ìyá Adéníọ̀ mama Samuel ìwọ la wà ń kí aya Benjamin Ọláìtàn máa wọlé máa rọra. Ìwọ lọ máa gbolé Ọ̀dọ́mọsàn ládùúgbò Ìmìlà tìlú Odò Ayédùn Èkìtì níjọba ìbílẹ̀ Ìkọ̀lé Èkìtì tìpínlẹ̀ Èkìtì mọ̀ wọlé mọ́ rọra mo mọ̀ ọ́ dáadáa mo moríkì lẹ́yìn ó yá já lọ ṣé bí wọ́n lọ máa sùn sílẹ̀ là ọmọ apágẹ́lẹ́tẹ̀ lélẹ́ orí ọmọ àgbò nílájòdè òru ọmọ mojú ẹni ebi ń pa ọmọ olùkọ́sí ọ̀rọ̀kọ́rọ̀ rẹ̀ tán èébù káàkiri ọmọ ọ̀dọ̀ ọmọ iṣu mákù ọmọ tòwúrọ̀ sọmọ ọmọ tadágbá ìdí àkà ọmọ abọwọ́ méjèèjì fọmọ ẹ̀yìn rẹ̀ mọ́ra ọmọ adágbàlú ọmọ adélìlà pa báwo lẹ máa rọra àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí bó ti sọdún èyí wá ṣèmí ìsìn nínú owó nínú ọlá nínú àlàáfíà tí ń ṣe bàbá ọrọ̀ àròdúnjọdún báyìí tó láwọ àròdúnjọdún àròsùjọsù láwọ àròsùjọsù bó ti sọdún èyí wá sọ̀pọ̀lọpọ̀ nínú ayé nínú owó láàrin àwọn ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè òníri kú ọmọ òníri tọkọ ìwọ fúnra lára rẹ òní fàìsàn ló gbà. Happy birthday to you na and we wish you long life and prosperity. Bóyin bá ṣe tó oyin agbára ó dinú kókó ògì bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán fẹ̀rẹ̀ bọ̀jọ̀ agbára ó dinú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì mo ṣe tán mo gbéra mo ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́ jáde gbogbo ilẹ̀ kílẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.